ogun ó ṣẹlẹ̀ láàrin àwọn Haúsá àti Fúlàní nílùú Sokoto bóyá ìyẹn gan ló tiẹ̀ wá bẹ̀rẹ̀ táwọn aráàlú Sokoto tí wọ́n fi ń sá lọ. Irú ogun wo ni láàrin bíi civil war mọ́ ni láàrin àwọn ọ̀dọ́ Haúsá àti àwọn Fúlàní. Kódà wọ́n mú mẹ́ta balẹ̀ nínú àwọn agbésùnmọ̀mí Fúlàní. Ìyí tí wọ́n ń sọ ni pé enough is enough. Àní gba sójà láàyè tàbí ọlọ́pàá láàyè kan náà fẹ́ dáàbò bò wá torí wọn rí nǹkan kan ṣe sí bẹ́ẹ̀ lórí káàkiri o. Ọlọ́run wọ́n ní kò ọ̀rọ̀ tẹ́ don't take law to your hand yóò ṣẹlẹ̀ mọ́ torí àwọn afẹ̀míṣòfò ń take law to their hand. Mélòó nú àwọn tí wọ́n fẹ́ pa ní ọmọ lọ àgọ́ ọlọ́pàá. Ṣé bí ó ṣe máa lọ rèé làwọn ọ̀dọ́ Haúsá náà bá gbìyànjá pé kò jọ ẹ kú òun bẹ́ẹ̀ enough is enough. Àwọn ará abúlé Sokoto wọ́n ti ń gbara wọn lẹ̀. Yorùbá don't take law to your hand. Bá a bá ti mọ àwọn agbésùnmọ̀mí àmọ́ fáwọn ilé agbófinró lọ́wọ́ nìyẹn normal wọ́n á dẹ̀ padà di repentant Boko Haram repentant bandit. Wọ́n tún padà sáàrin èèyàn wọ́n tún mọ̀ wá ṣe alamí. Ṣùgbọ́n ní Sokoto wọ́n ní no way orin ó tó gẹ́ ni wọ́n ń kọ o. Wọ́n ti fọwọ́ ba middle belt. Àwọn náà ti declare àwọn náà dúró tán pé àní bandit ẹkú òun gbó wa kò jọ́sẹ̀. Sokoto náà ti bẹ̀rẹ̀. Yorùbá ẹ̀ ń ṣe pátí ẹ̀ múra àgbéyàwó àní ẹ mọ̀ ṣe é. Ṣùgbọ́n tá à ń sọ ni pé kí làwọn ọba wa ń ṣe kí làwọn elders wa ń ṣe àgbọ̀ nǹkan kan àfẹ́ mọ́ dákọ̀ àwọn ẹgbẹ́ àgbà Yorùbá ni wọ́n tó oríṣìí mẹ́ta mẹ́rin àti ẹ̀wà gbọ̀ nǹkan kan náà. Ṣé báwọn ló yẹ kán máa fìdí wa báàkì. À ń rọ bàbá wa Bọ́lá Ahmed Tinubu Yorùbá nìyí ẹ ṣàánú wa ẹ má jẹ́ kán pa àwa níbí ẹ má jẹ́ kán pa wá rẹ̀. Bá a bá ní akáwọ́léwọ́ torí pé ọmọ wa lọ́wọ́ à ń bẹ̀ àwa náà gbógun ti agbésùnmọ̀mí ẹ lè sọ pé ká lọ gbógun tí wọ́n orí ìjọba lẹ́wà àgbàlagbà ilé sọ bẹ́ẹ̀ náà pé tẹ́ bá náà ná tiẹ̀ padà. Ṣùgbọ́n ọmọ Yorùbá wọ́n nà yín ẹ káwọ́léwọ́ ẹ má jẹ́ kí wọ́n gba inú igbó wa ẹ má jẹ́ kán gba ilẹ̀ wa lọ́wọ́ wa ẹ má jẹ́ kán gba àwọn nǹkan ìní wa lọ́wọ́ wa. Wọ́n ti pa ọ̀pọ̀lọpọ̀ èèyàn ẹ worú Ìbàdàn ń dọ́wọ́ wọ́n lọ bá ya arúgbó wọ́n bá alájọṣepọ̀ rádaràda àwọn tí kì í fọyín bẹ́ẹ̀ tí ẹ̀ wá ń fọyín kọ́ nǹkan tí ò dùn mọ́ èèyàn nínú ipò wo ni wọ́n fẹ́ kírú ìyá yẹn ó wà ẹ̀ sì lè bá wọn ṣe pẹ́ran wọn bá kú ẹgbẹ̀ẹgbẹ̀rún èèyàn ni wọ́n pa dípò ẹ̀ àwọn dẹ̀ ń pààyàn lábẹ́ ìkíni jihadi sàríà jihadi sàríà gbẹ̀yìn ọba jẹ́ òpònú kó ya wèrè tán pátápátá kó lóun gbèjà Ọlọ́run ọ̀run tẹ́ ẹ̀ lọ rí kẹ́ ẹ dé kẹ́ ẹ wá ròyìn fún wa pé bó ṣe rí rè kẹ́ ẹ dẹ̀ mọ́ lè san mọ́ àwọn ọmọ àlè kan náà dẹ̀ wà lọ́dọ̀ wa ń bí alákatakítí. Mo rò wípé wàhálà àwọn villagers wọ́n bá àwọn bandit jà yìí náà ló ṣokùnfà báwọn èèyàn ṣe ń kúrò bí wọ́n ṣe ń kúrò ní Sokoto lọ síbòmíì àti mọ́bí tẹ́lẹ̀ tó bá sì jẹ́ ilẹ̀ Nàìjíríà yìí náà ni tó bá sì jẹ́ ilẹ̀ Nàìjíríà yìí náà bó o lọ́wọ́ ò ṣe ní tó wọn. Àwọn aráabí ti gbalẹ̀ káàkiri o ẹ rọra o nípínlẹ̀ Ondo wọ́n lọ airport l'Ondo state wọ́n láyà àwọn bandit ọwọ́ tẹ mẹ́ta àbí mẹ́rin inú wọn. Ṣé ẹ rí pé nílẹ̀ Yorùbá wàhálà ti dé wọ́n ti ń wọ airport lọ kí ló lè ṣẹlẹ̀ kí lẹ rò pé ó máa ṣẹlẹ̀ ẹjọ́ là ń fojoojúmọ́ rò ń tiwa àsì lọ́nà mi o ẹ̀yin jagunjagun lẹ Yorùbá ń bolẹ̀ wà. Ẹ má jẹ́ kí wọ́n wáìpù wa o ẹ má jẹ́ kán pa wá rẹ́ o bẹ́ẹ̀ ṣe pa wáìpù wọn tẹ́ strike wọn ní Sokoto tó jẹ́ pé ibẹ̀ nílé ọ̀ràn ibẹ̀ nílé wàhálà ibẹ̀ ń sàríà ó ti dìde ibẹ̀ ń káfíńtì àbí kí náà ti pè ibẹ̀ ń gbogbo ẹ̀ ó ti dìde. Gumi wà ní Sokoto sọ́dà wà ní Sokoto wọn mọ̀ wípé àwọn agbésùmọ̀mí wà ní ugbó àwọn ṣé òótọ́ ni bí wọ́n bá lè gbàbọ̀dì fún àwọn ara wọn wọ́n gba tí ń jẹ́ ìbọ̀dì lọ́nà àìmọye millions fún ọmọ ilẹ̀ Yorùbá tájẹ̀tì wọn dẹ̀ rèé south ni kí la wá ń wò wọ́n tún dìde bí wọ́n ṣe strike wọn tó adẹ̀ ń pariwo gómìnà ààrẹ ètò ààbò yìí ọwọ́ ààrẹ iléeṣẹ́ ìjọba àpapọ̀ forúkọ àwọn tó ń sponsor wọn síta ìbọn ọ̀sẹ̀ àmọ́ rọ̀bọ̀ látojú sánmọ̀
ẹ fowó owó síta, ta ni ó gbà wá? Sójà, ọlọ́pàá, navy. Yorùbá, tẹ́ ẹ bá ká padà sígbà ìwáṣẹ̀ tógun Fúlàní ò fi kó àwọn baba ńlá wa rí, ká ṣe nǹkan tó tó àti tó yẹ. Kì í dẹ̀ ṣe ká ṣe tán ká máa gbé sórí fídíò ká yẹ o kán máa wo ọ̀nà tá a gbà. Bóyá ọwọ́ tẹ mélòó kan ẹ wá ń ya fídíò ẹ̀ ń jubiléètì. Ẹ mọ iye ẹ̀mí tó ti sọnù mélòó lẹ mú tẹ́ ń jubiléètì. Ibi àṣejù wa pọ̀ sínú. Ẹ jẹ́ á padà ká ṣe the needful, ká padà sọ́dọ̀ àwọn alálẹ̀. Ẹ fi ọ̀rọ̀ ẹ̀sìn sílẹ̀ lásìkò yìí. Ẹni tó bá kọ̀ tó lóun ò sin bàbá tiẹ̀ yóò sin bàbá oníbàbá o. Ẹ fi bàbá tiyín lẹ̀, ẹ kúrò nù só, ẹ padà wọnú gbọ̀nsẹ̀. Iṣó lẹ sá fún, ẹ máa padà wọnú gbọ̀nsẹ̀. Ọmọ Yorùbá lèmi náà, ó bá mi wí, ó bá ẹ wí. Ọgbẹ́sìn lórí gàgàgà, wọ́n ń pa wọ́n nù Ramadan, wọ́n ń pa wọ́n nù lẹ́ǹtì. Sọ mọ̀ pé nǹkan ti ń ṣe everybody wa, tá a bá lè ronú straight mọ̀ pé kí ló kù, ọ̀nà àbáyọ ló kù. Kí lọ́nà àbáyọ? Ẹ jẹ́ á béèrè lọ́wọ́ àwọn àgbààgbà tí wọ́n ń ṣe àgbà àyà. Ẹ jẹ́ á béèrè lọ́wọ́ àwọn onílàákàyè tí wọ́n fọ̀rọ̀ òṣèlú fẹ́ bà wá láyé jẹ́, tí ìṣepẹ́ envelope ní ẹ lọ gbà ní iléeṣẹ́ ìjọba, tí ìṣe torí contract, tí ẹ ṣetán láti sòótọ́ ọ̀rọ̀. Mélòó ni wọ́n lẹ̀ Yorùbá? Ẹni wọ́n bọ́ta kan wá sọ̀rọ̀ pé yà ń jẹ wá. Wàláhì wọ́n fọgbọ́n ṣe ni ìjọba, wọn tó bẹ́ẹ̀ ni. Ẹ̀yin bàbá wa lẹ̀ Yorùbá, ẹ̀yin ìyá wa, ó tásìkò kẹ́ ẹ jáde, ẹ sọ̀rọ̀, ẹ jẹ́ kí gbogbo ayé ó mọ̀. Àtún béèrè tí ò bá sí Trump àti Nàtàwálì Israeli àbí kí ni ìrètí àwọn ọmọ Nàìjíríà o? Wọ́n kàn máa wọlé mú wọn torí kò jọ pàgbára àjọba ká wọn báyìí. Wọ́n kàn máa wọlé mú yàn, wọ́n sì máa du lọ́rùn sẹ́nu ọ̀nà ẹ̀, wọ́n sì máa kó wọnú ilé ẹ̀, wọ́n kó yàwó àtọmọ ẹ̀ síbẹ̀. Lásán lẹ rò pé àwọn ọba tí wọ́n ń pa nílẹ̀ Yorùbá ni wọ́n ń pa wọn. Wọ́n fẹ́ máa fi àwọn emir àti wọn rọ́pò ní bí wọ́n ti ṣe fáwọn Haúsá tí wọ́n gba Sátidé lọ́wọ́ wọn, tí wọ́n dá wọn padà sọ́jọ́ Jímọ̀. Ẹ̀yin òpònú tẹ́ ẹ gbẹ́sìn lórí. Àwọn eléyìí mú ìmáàmù jáde ní gbangba ní Borno, wọ́n ń ju wọ́n ní kèfèrí ni. Wọ́n láwọn ò lè tò lẹ́yìn ọmọ Yorùbá kó kírun fáwọn. Bẹ́ẹ̀ bá sì wo ẹ̀gbẹ́ wọn tí wọ́n bá ń kírun ní Jímọ̀, ìbọn àdá gbogbo ẹ̀ wà lọ́wọ́ wọn. Bàǹtẹ́ wà lára wọn. Olórí ibú kan ọba kan wá ń kó gbogbo nǹkan tó jẹ́ tilẹ̀ Yorùbá, ó ń kó dànù láàfin nítorí ẹ̀sìn. Ó ṣàfẹ́ ta ìlú ẹ̀, ó tún ti kó ọ̀n Fúlàní mọ́ra. Ó lè yàn rè ni wọ́n. Fúlàní kì í bá ní ṣe ọ̀rẹ́ àìdáni. Wọn kì í bá ní ṣe ọ̀rẹ́ àìpani. Ẹ ṣàfẹ́ palẹ̀ Yorùbá run. Ẹ ti gbàgbé ti Kwara. Ilẹ̀ ò mú yín o. Gbogbo ẹni tó bá nílẹ̀ Yorùbá ò ní rójú, kò ní ráyè. Àwọn alálẹ̀ ò ní jẹ́ ó sinmi.